balógun alárànṣe àdínì yìí èmi ni mo dá ọjà Soka yìí sílẹ̀. agbègbè kan wà nílùú Ìbàdàn tí wọ́n ń pè ní Soka. kí ni ìtàn tó bí Soka? ṣé Soka ní orúkọ àdúgbò yìí? ṣé wọn a mọ̀ jẹyàn ní Soka lóòótọ́? ó yẹ já lọ sọ́dọ̀ àgbàlú tí wọ́n mọ ti fún tẹ̀dọ̀ ìtàn àti àrọ́bá tó bí Soka. ẹ já lọ ẹ̀yin ọmọ Soka ọwọ́ yín dà. Soka ń bẹ nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ já lọ ká lọ gbọ́ ìtàn Soka. ẹ ṣé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run awuzu billahi minash shaitani rajim mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillahi rabbil alamin. ọpẹ́ tí mo dún ní Ọlọ́run tó dá mi sí jọjọ́ òní tẹ́ fi wá bá mi ní Soka. orúkọ mi ni Alhaji Hamzat Balógun alárànṣe àdínì bàbá lọ́jà Soka. orúkọ mi nìyẹn. ń tẹ́ béèrè lọ́wọ́ mi lóòótọ́ wọn ń pe Soka ẹlòmíì wọn ò mọ tó bí Soka. wọ́n sì ní ẹni tó bá mọ ìdí ọ̀rọ̀ ní sọ. bẹ́ẹ̀ni. èmi Alhaji Hamzat Balógun alárànṣe àdínì yìí èmi ni mo dá ọjà Soka yìí sílẹ̀. ó parí. èmi ni mo dá ọjà Soka yìí lẹ̀ ní 1996. 1996. ó mọ̀ ti fẹ́ súnmọ́ gbọ́n ọdún. ẹni tó sì wà ń bẹ̀ náà ni wípé ilé epo tí wọ́n kọ́ sí Soka yìí òun lọ́sọ ìyá yín di Soka. torí pé bẹ́ẹ̀ ni torí pé ẹni tó kọ́ ilé epo yìí Oǹdó ni. gbogbo bí tá a wà yìí sẹ́yìn òní. gbogbo bí tá a wà yìí sẹ́yìn òní tẹ́ dé òkè lọ́run wájú Macmillian. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ rí i pé àwọn olóṣèlú wọn kọ́lé kan sókè lọ́hùn níjọ́ òun àná wọn ni ẹ wá pàdé wá sẹ́yìn sẹ́yìn gbogbo àyè ṣùgbọ́n ilé epo tó wà ní Soka yìí ń lọ sọ ìyá yín di Soka torí pé ẹni tí bàbá Oǹdó tó kọ́ ilé epo Soka ló kọ rẹ̀ ń jẹ́. Soka ló kọ rẹ̀ ń jẹ́ gbogbo ilé epo tó wá kọ́ sílùú wọn l'Oǹdó wọn ò pè lóko mi Soka ni Soka lọkọ síbẹ̀. èmi náà wá jẹ́ nìkan tó jẹ́ bíríkìlà tó bá mọ ilé epo torí 1996 la bẹ̀rẹ̀ náà la parí ẹ̀ a sì parí rẹ̀ tán báyìí mo bá pàtì bàbà sẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì mo ní tó Ọlọ́run bá ń sọ àyín dọjà tó kún àtọkùnrin àtobìnrin wọ́n máa wá o. mo bá bẹ̀rẹ̀ sí tajà mi mọ́ àwọn irinṣẹ́ bíríkìlà mo fi rẹ́ǹtì pọ́npọ́n sọ́bìrì. ọmọbìnrin kan wá bá mi jọ́ kan ó ní bàbá ẹ dákun fẹ́ máa ta sìgá lẹ́gbẹ̀ẹ́ yín ni wàá máa ta sìgá. ó wá jókòó ń ta sìgá ọ̀pẹ́ rẹ̀ àwọn onítìpà wọ́n á bá mi wọ́n ní bàbá alárànṣe ẹ dákun àwọn fẹ́ máa gbé tìpà sí ojú express níyìn bó làwọn máa jókòó sí àwọn òfin ní dúró lórùn ẹ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ní ìbá fún aláàyè wọ́n jókòó pa wọ́n náà pàdé bàbá bẹ́ẹ̀ àwọn tìpà alága àwọn Nureni níjẹ́ Nureni ó ti rí tipẹ́ o máa ń bẹ láyé tún bẹ láyé tó ọlọ́njà máa ìrapọ̀ dáadáa mo ti rí tipẹ́ torí ìdí èyí ẹ bá béèrè ìtàn ní gbọ́ ẹ má béèrè ìtàn ní gbọ́ o gbogbo àwọn tí ń pera wọn ní Soka ẹ rí pé láti di mọ́ngòrò yìí nìsín wọ́n ní Soka làwọn wà wọ́n èsì sí Soka torí di mọ́ngòrò ládùúgbò wọn mo ti rí nu ọlọ́jẹ̀ ní ìsìn wọ́n ń pé Soka làwọn wà ọlọ́jẹ̀ sì ní ó sì jìnnà sí yìí kódà èédábọ̀ ọ̀dẹ gbogbo ẹni tí bẹ lábọ̀ ọ̀dẹ ní bá gbégbó lẹ́ ń gbé wọn ní Soka làwọn ń gbé ń bò ládùúgbò yín Soka wọ́n wà ní lábọ̀ ọ̀dẹ mìíràn sí Soka. torí ìdí èyí mo fi ń yé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ọba mọ̀ èmi Alhaji Hamzat Balógun alárànṣe àdínì ní ọjọ́ bàbá lọ́jà Soka lọ́dún tí wọ́n fi mí jẹ́ bàbá lọ́jà náà baálẹ̀ wa bọ́ọ̀lùkọ̀ kọ́lọ̀ bá ń kẹ́ bá ń gẹ́ òun ló pè mí lọ́dún náà
ó ní bàbá alárànṣe ó ní náà ó ní wọn fẹ́ rí yín o torí abẹ́ fún yín lóyè mo lóyè kíni àwọn ọmọ ẹlòmíín Soka yín lẹ́yìn mọ̀ ẹ̀yìn la mọ̀ abẹ́ yín olórí mo bàbá lọ́jà Soka ẹ̀yìn ni ó balọ̀ba láti ní bàbá mi ẹ̀yin ni bàbá wa ẹ̀yin náà là sì mọ̀ tẹ́ ẹ dájà Soka lẹ̀ láti òní lọ ẹ̀yin ni bàbá lọ́jà Soka wá di pé àwa ń bẹ̀rẹ̀ sí sípàdé náà títí gbọ́dọ̀ wọn àti wá sọ yìí pé ní 2020 wọ́n wá fún mi ní gọ́ọ̀mẹ̀ntì náà wá sáyẹ̀nsì wọ́n fún mi ní ewé oyè wọ́n filẹ̀ gẹ̀ẹ́sì lọ́rùn ní Soka yìí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ ní kí n rí ṣe. ilé epo ló bí gbogbo àyín sẹ́yìn òní jẹ́ bàbá kó lọ́jà bàbá kan lọ sẹ́yìn bàbá bọ́ọ̀lẹ̀ mẹ́ aṣọ dábàá yìí ni a máa lọ nugbó gbogbo àyín inú gbó ni kò sí kíní jẹ́ bẹ́ẹ̀ kíní jẹ́ lé kò sí lé ní àyín kò sì sí títì bẹ́ẹ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ fún yín kò sí títì bẹ́ẹ̀. ẹni tó wá kọ́lé epo yẹn lórúkọ ẹ̀ ń jẹ́ Soka. ó ní jẹ́ Soka ọmọ Oǹdó ní jẹ́ Soka bẹ́ẹ̀ bá sì dòǹdó bẹ́ẹ̀ bá dòǹdó gbogbo ilé epo rẹ̀ Soka lẹ́mọ̀ gbọ́. ó ti rí ló gbé Soka dé ló gbé lọ́sọ̀. orúkọ yẹn ni wọ́n gbé wá síbí. orúkọ rẹ̀ la gbé àyè ló wá gbòòrò. ló wá di Soka. kódà lómi ti ra ilé epo lọ́ọ̀rẹ̀ wọn ò gbé orúkọ rẹ̀ Soka náà. ilé epo Soka yẹn wọ́n tiẹ̀ ti tà á. wọ́n ti tà á. ṣùgbọ́n orúkọ yẹn ò yí padà. orúkọ wọn parẹ́ Soka yìí ni o kò parẹ́ o Soka nígbà tí ẹni gbé yẹn Soka. ibẹ̀ là ń bọ̀ bàbá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún 2014 tí wọ́n ní wọ́n rí àjálẹ̀ ní Soka títí dọ̀la bí àwọn èèyàn bá mọ̀ ń bọ̀ láti ìlú òkè tí ó gbà ń bolẹ̀ pé ọ̀dọ̀ yín yẹn tó bá gbà Soka lẹ̀ ń bọ̀ ìwà o ṣé Soka lóòótọ́ lẹ̀ ń jẹ èèyàn Soka ni wọ́n pẹ́ mọ́ jẹ èèyàn lóòótọ́ lórí bẹ́ẹ̀ àbí ọkàn ọ̀rọ̀ ẹnu ni. wọ́n kúrọ́ máa wà ní àwọn táwọn Soka wọ àwọn ìjẹ́ yẹn àwọn èsì ìgbé yẹn kódà pa 20 ọdún tí mo ti wà ní ilé mi ní lẹ́yìn ìdìgọ́dù ilé mi tọ́lọ́ ń kọ́ fún mi ní lẹ́yìn ìdìgọ́dù 20 ọdún tí mo ti wà ní àyín àmọ̀tájà rẹ̀ kan bẹ ní Macmillian bẹ́ẹ̀ o. kì í jẹ́ ṣe Soka gan. Soka kọ́ Macmillian ni. kí a wá ló dé tẹ̀ ń pariwo Soka kì í ṣe Soka gan ló ti ṣẹlẹ̀ o. Soka kọ́ Macmillian ni nígbò sí ṣẹlẹ̀ láyé gómìnà Isaka Ajímọ̀bí lórí gómìnà Isaka Ajímọ̀bí ọmọ mi ni ọmọ bọ̀dá mi ni lọ́jà àbá nígbà wáyìn baálẹ̀ wa tí mo ló fún mi lọ́lẹ̀ ní àyìn bọ́ọ̀lù bọ̀ ó wà bẹ́ẹ̀ ètí mò ń sọ jáde lẹ́nu iná ní baálẹ̀ sọ fún gómìnà wípé àwọn ọmọ yìí pé àjálẹ̀ kan bẹ ní àyìn àwọn ọmọ pàjálẹ̀ ń bẹ ní ìhù torí àti wà ní ìlú ti lé lógún ọdún wọ́n gbà wọn ọ̀gbọ́n mọ́ wa o torí Ọlọ́run àgbàdo nìkan wá fọ́ lórí pé Macmillian gbogbo àwọn tó wà nídìí mọ́ngòrò ni o olólà ni o abọ́dẹ ni o ìdí àgbọn ni o ìdí òro ni o Macmillian ni wọ́n máa gbà jáde já express gbogbo àyín kò sí títì bẹ́ẹ̀ gbogbo àyín kò sí títì bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá mọ̀ pé ọjọ́ ti pẹ́ wàláhì ọjọ́ ti pẹ́. ṣé ó sì wá ń ṣẹlẹ̀ náà ní Macmillian yẹn báyìí. Ọlọ́run ti bá nípa náà rẹ o. gómìnà wa Isaka Ajímọ̀bí lọ́wọ́ pa gbogbo ẹ̀ rẹ́ lọ́wọ́ kọ́ sùkú ó ti kọ́ sùkú síbẹ̀ ní ìsìn ó ti dílé sùkú. ó ti di sùkú báyìí. ó ti di sùkú. ó túmọ̀ sí pé gbogbo àwọn èèyàn tí bá ń bọ̀ nílé báyìí ní ìsìn tí wọ́n ń bọ̀ Soka kò yẹ ṣe pé Soka àwọn èèpà àyàn ń bẹ̀ àwọn èèjì yàn gbé o. bí n bá wọkọ̀ lẹ́kọ̀ọ́ tí n bá gbé Soka ní ti bọ́ọ̀lẹ́ o pàlà àwọn ẹ̀mẹ́yìn ọgbọ́n mi kílẹ̀ ní gbọ́ tó àwọn èèpà yẹn Soka sí ìgbé yẹn Ọlọ́run ló mọ̀ bó ṣe jẹ́ o lórí ìdí eléyìí àwa tá a wà ní Soka àwọn èèpà yẹn o àìsí ìgbọ́mọ àwọn ènìyàn sì ń gbọ́mọ ńgbà náà wọn ò gbọ́mọ wa o lórí Ọlọ́run wọn ò gbọ́mọ wa o. ní òjẹ́ ẹ̀mọ̀ gbé ní òjẹ́ ẹ̀mọ̀ gbé àwọn ọmọ gbé gẹ́gẹ́ tẹ́lẹ̀ àgbàdo ìgbésí gbogbo ẹ̀ wá fọ́ lórí pé wọ́n ń gbà sọ jáde wọ́n ń kó gẹ́gẹ́ jáde Ọlọ́run làbá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọmọ sí o. tọ́ ọ bá wa tó àṣírí àwọn ẹni bí. tọ́ ọ bá ní táṣírí ẹni ibi tó jẹ́ wọn ọlọ́mọ ti àgbé Ọlọ́run ṣé o bó ti rí nu lórí ìdí èyí báà ní ṣe jẹ́nu o.
gbogbo wọn abójúlí nù adékèlè nígbà náà gbọ́dọ̀ bá ní rọ̀ wọ́n lọ́kàn o kó bá ní rọ̀ wọ́n nínú olóòtú wọn o. ẹ ṣe bàbá lọ́jà ó lẹ ti gbọ́n o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbé nínú Soka tàbí tí wọ́n bí sínú Soka tẹ́ ẹ̀ tí ẹ̀ mọ ìtàn tó rọ̀ mọ́ orúkọ tí àdúgbò yìí ń jẹ́. bàbá lọ́jà ti sọ wọ́n pé ilé epo ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Soka ọmọ Oǹdó òun ló wá kọ́ ilé epo sílùú Ìbàdàn níbí ní junction yẹn ilé epo yẹn òun ní jẹ́ Soka tí yẹn fi wá máa ń fi pèsè mọ̀ pé ìgbà míì nínú ìlú tí ó bá gbajúmọ̀ jù náà ni ẹ fi máa ń pè ó kọ bus stop tí wọ́n bá ti fi ń pè é ó ti di mọ́lí kinu bí àṣà àwọn èèyàn wa pé náà ni ẹ fi mọ̀ pé títí wá dòní kódà ilé epo tá ń sọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ ilé epo tí wọ́n fi ń pè Soka yìí wọ́n ti tà á fẹ́ lòmíì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó kọ yẹn náà ní àdúgbò Soka ṣe lò títí dọ̀la. ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá tí ẹ sì ń gbọ́ wá náà lásìkò yìí á tún pàdé gbogbo tí ń jẹ́ tìlédùn ọba ó dàbọ̀. Yorùbá ni mí TV ẹ subscribe kẹ́ tan notification yín lẹ̀